Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima وقل قال قاعد من الأمان سبقنا أشراك بالحق والهادي لا شك مسكين ولا آلية كان كرم كرم عظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Kí ìkẹ́ ìgẹ̀ ọlá àti ọlá kan bá àlàyé lọ́run òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run Allah wá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún àwọn kìyàsá wa. Kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó gbọ́ ọpẹ́ wa. Kí olùwà náà sàlátù tá a ṣe kọ́ wọn jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo mùsùlùmí ayé pátá. Orúkọ mi ò yí padà, Abdulmumin Adégbọlá. Olórí ẹbí ìdílé ti Àmíyù Adégbọlá ti ilé ìsopọ̀tọ̀ Òkè Olókun ní ìlú Ìbàdàn. Gbogbo ẹbí Adégbọlá lápapọ̀ àti gbogbo Sòkòtò lápapọ̀ ni wọ́n ní kí n wá ṣe ìdúpẹ́ torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní tá a ṣe ní oore tí ó dúpẹ́. Ó dàbí ẹni wípé ọlọ́ṣà kò ní dẹ́rù lọ ni. Táwọn kan náà kọ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba. Allah subhanahu wa ta'ala. Ọ̀rọ̀ wa tọ́pẹ́, ó ṣe déédéé ọpẹ́. Ọ̀rọ̀ wa tọ́pẹ́, ó ṣe déédéé ọpẹ́. Allahu ṣe wá lóore, eré mélòó gbàgbé. Ọ̀rọ̀ wa tọ́pẹ́, ó ṣe déédéé ọpẹ́. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ọpẹ́ wa. Bákan náà, àwa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìlọrin pátá bẹ̀rẹ̀ látòrí ọba Ìlọrin àti ṣéèwù ọ̀làwọ̀ yasọmọ kámínà náà tó adé gbogbo orí olóyè gbogbo Ìlọrin pátá àti gbogbo ọmọ Ìlọrin lápapọ̀. Adúpẹ́ lọ́wọ́ yẹn ṣeun wa. Adúpẹ́ o fún bẹ́ẹ̀ tí bá wa tú ọmọ wa sílẹ̀ ní wà láti dààmú ètò kọ́ra rẹ̀ sí ìyó. Adúpẹ́ lọ́wọ́ yín o. Adúpẹ́ ẹ̀ṣẹ̀ wa gan-an o. Bẹ́ẹ̀ náà tó wá ń dúpọ́ lọ́wọ́ gbogbo àwọn àáfàá Ìlọrin lápapọ̀ bẹ̀rẹ̀ látòrí Chief Imam Ìlọrin tó déré bàbá Òkútagídí tó déré bàbá wa sí Làbíbù Lágbájì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run àwa dúpẹ́ fún yín, ẹ̀dúpẹ́ ṣeun wa o. Adúpẹ́ gan-an lọ́wọ́ yín o, ẹ ṣé adúpẹ́ o. Bẹ́ẹ̀ náà tó wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo Ìlọrin bẹ̀rẹ̀ látòrí president wa bàbá wa Múrí Bàrígà. Adúpẹ́ lọ́wọ́ yín tó déré vice president Dr. Alifulani. Adúpẹ́ lọ́wọ́ yín tó wá dórí PRO yín Sheikh Shakama. Adúpẹ́ lọ́wọ́ yín o. Sheikh Shakama, adúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an o. Ẹ̀ mọ̀ wá níbi kankan, ẹ̀ sì ń ṣojú, ẹ̀ ń ṣẹ́yìn, ẹ̀ ń gba wájú, ẹ̀ ń gbẹ́yìn láti jẹ́ kí ọmọ wọlé bá rí ètò sílẹ̀. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run àwa dúpẹ́ fún yín o. Adúpẹ́ ẹ̀ṣẹ̀ wa gan-an o. Tó wá fi wá dé gbogbo ògo Ìlọrin pátá, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín, àwọn rírì oore o. Ọlọ́run àwa dúpẹ́ fún yín o. Bẹ́ẹ̀ náà tó wá ń dúpẹ́ lórí àpò àyín lọ́ọ̀yà ògo Ìlọrin pátá bẹ̀rẹ̀ látòrí barrister US Imam, barrister Àjàsá, barrister Fọlọ́runṣọ́fà Àgbà àti gbogbo àwọn barrister ní ògo Ìlọrin. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun wa wà mọ́ lóore o. Adúpẹ́ ẹ ṣeun wa gan-an o. Bẹ́ẹ̀ náà à ń dúpẹ́ lọ́wọ́ àwọn tíìmù ta Ọlọ́run náà fún rárá rẹ̀. Lọ́ọ̀yà Olóbì, adúpẹ́ lọ́wọ́ yín, àmọ́ ń tẹ̀sí àmọ́ lóore. Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun wa. Bẹ́ẹ̀ la ṣe ń dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà báǹkì náà. Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ kó iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Adúpẹ́ o. Bẹ́ẹ̀ náà tó wá ń dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe náà tẹ́ ẹ rí pé nǹkan tó tọ́ náà ni ká bá ọmọ yìí bẹ́ẹ̀ tẹ́ ẹ sì bá wa bẹ́ẹ̀ tí wọ́n fi ọmọ yìí lẹ̀. Adúpẹ́ lọ́wọ́ yín o. Àmọ́ rírì yín o. Adúpẹ́ ẹ ṣeun wa o. Bákan làwa ń dúpẹ́ gbogbo àwọn Afẹ́nifẹ́re, gbogbo àwọn afẹnusí, gbogbo àwọn tí wọ́n bá wa bẹ̀bẹ̀ láti ilẹ̀ àti látòkè òkun tẹ́ ń bá wa bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run mọ ìwọ̀nká gbogbo yín tẹ́ bá wa bẹ̀ lórí ọ̀rọ̀ yìí pátá. Adúpẹ́ lọ́wọ́ yín àti Yínká TNT. Adúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń bá wa pẹ́gbẹ̀ Gloria page àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làmọ̀tẹ́kùn Oòduà gbogbo yín pátá tẹ́ni page tẹ́ ń fi bá wa bẹ̀bẹ̀. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Adúpẹ́ àní ìfìrí ẹgbàá. Bẹ́ẹ̀ náà tí wọ́n ń dúpẹ́ gbogbo àwọn tí wọ́n ń rí àwọn fídíò sí wa yìí tí wọ́n ń ṣàdúrà fún wa tí wọ́n ń kọ́mẹ́ǹtì gidi. Adúpẹ́ tí
àwọn tó ń yín wá adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá àní ìṣòro ẹ̀gbá àtúnní wọn sàlẹ̀ àdúpẹ́ gbogbo àwọn tí wọ́n ráwọn fídíò sí wa yìí náà táwọn náà ń bú wa tí wọ́n ń ṣépè kí gbogbo wọn náà adúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé tá a bá ṣe fídíò tá a bá yẹn kọ́mẹ́ǹtì náà ó lè mọ́dún wá wọn nù torí náà gbogbo ẹni tó kópa pátá lórí ọ̀rọ̀ yìí kò wá jẹ́ pé wá já sáyọ̀ kò wá já sí ọpẹ́ lọ́dọ̀ tòní yìí òwe yẹn pátá ládùúgbò lọ́wọ́ yín o àtẹ̀ǹtà aránṣẹ́ dákọ̀ àtẹ̀ǹtà aránṣẹ́ dákọ̀ àdúpẹ́ ìṣeun wa o ìṣeun wa àní ìfúrú ẹ̀gbá wọn tí nínú ilé ẹ̀wọ̀n o wọ́n máa ń fi alágbà dáaṣọ ẹ̀ ọlọ́run ń dábọ̀ ẹ̀nà kankan yín lọ́rùn o ẹjọ́ kéré ó tóbi ọlọ́run jẹ́ kẹ́nà kankan ọwọ́ rẹ́jọ́ o nítorí náà àdúpẹ́ o àdúpẹ́ pé òkun o ọlọ́run dá àlá ọ̀dà nǹkan gba ọpẹ́ àti ìyẹn wa yìí o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.